gbogbo oṣù tó wà láti bẹ̀rẹ̀ ọdún. àwọn oṣù mẹ́rin tó ní bàbá nù September October November pẹ̀lú December tó parí oṣù ọdún bàbá lókè má jẹ́ kárí ìbànújẹ́. gbogbo oṣù tó wà láti bẹ̀rẹ̀ ọdún àtàwọn oṣù mẹ́rin tó ní bàbá nù September October November pẹ̀lú December tó parí oṣù ọdún bàbá lókè má jẹ́ kárí ìbànújẹ́. ìbànújẹ́ tí ò bá láti bẹ̀rẹ̀ ọdún bọ́lá mẹ́jọ bá tó bá dòpin ọdún September October November pẹ̀lú December tó parí oṣù ọdún bàbá lókè má jẹ́ kárí ìbànújẹ́. gbogbo oṣù tó wà láti bẹ̀rẹ̀ ọdún àtàwọn oṣù mẹ́rin tó ní bàbá nù September October November pẹ̀lú